ọmọdébìnrin kan ni ó ti wà ní àhámọ́ àwọn agbófinró fún ẹ̀sùn ìpànìyàn ní ìpínlẹ̀ Ẹdó. Àwọn agbófinró ìpínlẹ̀ Ẹdó ni wọ́n ti mú ọmọdébìnrin ẹni ọdún mẹ́rìndínlógún tí orúkọ rẹ̀ ń jẹ́ Aisha Suleiman, èyí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé níṣe ni ó fún ọ̀rẹ́kùnrin rẹ̀ tẹ́lẹ̀ rí tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Emmanuel àti àwọn mẹ́rin mìíràn ní májèlé jẹ ní agbègbè Afàṣìó ní ìpínlẹ̀ Ẹdó. Ìṣẹ̀lẹ̀ burúkú yìí ló ṣẹ̀ ní ọjọ́ 26 oṣù kẹwàá ọdún yìí, nígbà tí bàbá Emmanuel ọ̀gbẹ́ni Ezekiel dé ilé ọmọ rẹ̀ ní nǹkan bíi aago 6 òwúrọ̀ ọjọ́ yìí ni ó rí àwọn ará ènìyàn tí kò lè mí mọ́ nínú ilé. Ezekiel sọ wípé òun kọ́kọ́ rí ara ọ̀dọ́mọkùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Nurudeen ní kọ̀rọ̀ inú ilé ọ̀hún. Nígbà tí òun tẹ̀síwájú ni òun rí Emmanuel ẹni ọdún 19 àti ọ̀rẹ́bìnrin rẹ̀ Ada Samuel ẹni ọdún 16 tí wọ́n sùn lórí ibùsùn tí wọn kò sì mí. Àwọn ọ̀rẹ́ Emmanuel méjì kan tí àwọn jẹ́ tẹ̀gbọ́n-tàbúrò tí orúkọ wọn sì ń jẹ́ Samuel àti Jeffrey Ayégwálò ni òun bá ní ìyàrá ìgbàlejò tí wọn kò lè fọhùn. Àwọn márààrún yìí ni àwọn sì gbé dùgbàdùgbà lọ sí ilé ìwòsàn tí dókítà sì tún fọ̀ wọ́n ní kété tí àwọn débẹ̀. Àwọn kan ní agbègbè yìí ni wọ́n sọ pé àwọn tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ pẹpẹ súùpù tí Aisha sè tán. Iṣẹ́ ìwádìí náà ni ó gba ibòmíràn yọ. Lẹ́yìn ọjọ́ kẹta ni àwọn agbófinró gba ìpè kan pé àwọn ọ̀dọ́mọkùnrin mélòó kan ní agbègbè náà ni wọ́n ti dìpàpá láti gba ẹ̀mí Aisha. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá SP Moses Yamu ni ó sọ eléyìí fún àwọn oníròyìn Punch ní ọjọ́ Ẹtì pé ní kété tí àwọn ọlọ́pàá gbọ́ ìpè yìí ni wọ́n ti lọ sí ibi ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n sì ti gbé Aisha lọ sí àgọ́ wọn láì ní ìpalára kankan. Ẹjọ́ náà ni wọ́n ti gbé lọ sí iléeṣẹ́ ìwádìí ọ̀daràn láti ṣe òfíntótó ọ̀rọ̀ náà. Kọmíṣánná ọlọ́pàá CP Umaru Osigi ni ó ti pàṣẹ fún àwọn ọlọ́pàá láti tẹ̀lé gbogbo nǹkan tó bá lè fi ohun tó ṣe okùnfà ikú ọ̀hún múlẹ̀. Ó sì kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí wọ́n má ṣe ṣe ìdájọ́ ní ọwọ́ ara wọn, kí wọ́n sì gba àwọn ọlọ́pàá láàyè láti ṣe iṣẹ́ wọn. Ó fi dá àwọn ènìyàn lójú pé àwọn yóò ṣe ìdájọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Rukayat ní Ìlọ́lá ni oníròyìn yìí.